Ẹ̀yin ènìyàn wa, bí ọ̀rọ̀ Yorùbá fún dispute tó bá jẹ́ àríyàn, jiyàn, tí ọ̀rọ̀ Yorùbá fún quarrel tó jẹ́ ìjà, aáwọ̀, tí ọ̀rọ̀ Yorùbá fún conflict bákan náà tó jẹ́ ìjà, tí ọ̀rọ̀ Yorùbá fún contradiction tó jẹ́ ìtakò. Kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún controversy? Ṣé ẹ mọ̀? Bí ọ̀rọ̀ Yorùbá fún dispute tó bá jẹ́ àríyànjiyàn, tí ọ̀rọ̀ Yorùbá fún quarrel tó jẹ́ ìjà, aáwọ̀, tí ọ̀rọ̀ Yorùbá fún conflict bákan náà tó jẹ́ ìjà, tí ọ̀rọ̀ Yorùbá fún contradiction tó jẹ́ ìtakò. Kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún controversy? Bí ẹ bá mọ̀, ẹ bá wa fi sí abala ìrísí kí gbogbo wa pátápátá kí a jọ kẹ́kọ̀ọ́ kí a sì rántí. Ẹ ṣeun, a dúpẹ́. Bí ẹ bá wá fẹ́ràn ohun tí à ń ṣe lórí ìkànnì yìí, ẹ bá wa taari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà kí àwọn náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa, kí a jọ kọ́mọlùbọ́, kí a jọ máa gbé àṣà, ìṣe àti èdè Yorùbá lárugẹ. Ẹ ṣeun, a dúpẹ́. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.